igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó ṣe igbákejì ààrẹ láàrin ọdún 1999 sọdún 2007 ìyẹn alhaji atiku abubakar tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp nínú ètò ìdìbò ààrẹ ọdún 2019 àtọdún 2023 tó sì tún ti jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú african democratic congress adc fún ètò ìdìbò ààrẹ ọjọ́ 16 oṣù kìíní ọdún tó ń bọ̀ the 16th of January 2027 ó mà ti pariwo síta wípé wọ́n fẹ́ kó bá òun o wọ́n sì fẹ́ bà ayé òun jẹ́ pẹ̀lú bí ètò ìdìbò ọdún 2027 bó ṣe ń kanlẹ̀kùn gbàngbàn tí Àtíkù tó sì tú àṣírí ọ̀nà tí wọ́n ti dẹ páńpẹ́ sílẹ̀ fún láti fi kó bá lórí ètò ìdìbò ọ̀hún. ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ keje nínú oṣù kẹjọ ọdún yìí the 7th of August 2026 ìní Àtíkù Abubakar ọmọ bíbí ìpínlẹ̀ Adamawa ló máa pariwo síta nígbà tó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹnìkan tó ń wò mọ̀ wọ́n máa ṣe nǹkan àfúrà kan sí òun èyí tó jẹ́ kóun tètè pariwo sí gbogbo ọmọ Nàìjíríà wípé kí wọ́n tẹ́tí lẹ́kọ̀ọ́ kó sì tètè mọ̀ wípé wúwà lóko ló ń gẹ́ fún ẹ̀ ewu. Àtíkù Abubakar ní lójijì lòun rí owó tabua kan nínú ilé ìfowópamọ́ òun tóun ò sì mẹ́rin tó fi ránṣẹ́. Ó ní àpilẹ̀kọ ìtòlóyìnbó ń pè ní narration tí wọ́n kọ sí ara owó náà láti ṣàpèjúwe owó tó jẹ́ ó ní pé owó òdìbò ọdún 2027 ìyẹn pé owó tí wọ́n fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ láti dìbò ọdún 2027. Àtíkù Abubakar ní òun ò béèrè owó ìpolongo àti ìdìbò ọdún 2027 lọ́dọ̀ ẹnikẹ́ni bẹ́ẹ̀ lòun ò retí owó lọ́dọ̀ ẹnikẹ́ni ó lè fi mú ìfura dání wípé wọ́n fi adúrú owó tabua tí ò sọ iye náà tí wọ́n fi sínú àkáǹtì òun. Àtíkù nínú àtẹ̀jáde tí ọ̀kan lára àwọn agbẹnusọ ẹ̀ Frank Shaibu tó fi síta ó wá jẹ́ kó di mọ̀ pé ohun tó jẹ́ kí ẹ̀rù máa bò ń kára máa fò ohun tó ń fi pariwo síta gan ni wípé kì í ṣe ọ̀rọ̀ owó ńlá tí wọ́n fi sí ránṣẹ́ sóun náà bí kò ṣe pé àkáǹtì ilé ìfowópamọ́ tán fowó ránṣẹ́ sóun kì í ṣe àkáǹtì tí ẹnikẹ́ni mọ̀ ó lóun nìkan ni òun mọ àkáǹtì náà àti àwọn ilé ìfowópamọ́ òun ò sì fún ẹnikẹ́ni rí kò sẹ́ni tó mọ̀ rárá àti rárá ìyẹn pé owó wọnú ẹ̀ rí yàtọ̀ sí owó àárọ̀ òun nìkan. Ó ní bí wọ́n ṣe wá mọ àkáǹtì náà tàbí wá ń fi àdúró owó tabua síbẹ̀ ó ló mú ìfura dání. Àtíkù Abubakar wá jẹ́ kó di mọ̀ wípé bí ilé ìfowópamọ́ tó jẹ́ ìkọ̀kọ̀ téèyàn ò jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ téèyàn ń dáàbò bò tó bá fi di èyí tí àwọn ilé ìfowópamọ́ tó ń tú àṣírí ẹ̀ fún àwọn aráàta ó ní eléyìí ó ti mú ewu dání tó sì ní bí wọ́n bá lè ṣe eléyìí fún irú òun tó ń jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ ó ní kí ni wọ́n lè ṣe fún àwọn ọmọ Nàìjíríà tó sì ní òun fẹ́ fi lè tó gbọ́ ọmọ Nàìjíríà létí ó kán lè mọ nǹkan tó ń lọ lábẹ́.